wá wo ìdí tí Tinubu fi buwọ́ lu àfikún 50% owó orí epo bẹntiróòlù àti dísù. Ọjọ́bọ̀ àná tí ń ṣe 30 ọjọ́ oṣù kẹwàá ọdún 2025 oníròyìn má gbèdé pé ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu àfikún owó orí epo bẹntiróòlù àti dísù tó ń wọlé láti ilẹ̀ òkèrè pẹ̀lú ìdá 15% 50%. Ohun tí èyí túmọ̀ sí ni wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò san àlékún owó 99.72 fún lítà bẹntiróòlù àti dísù tí wọ́n bá ń kó wọlé. Bí ìròyìn náà ṣe jáde, ìní ọ̀pọ̀ aráàlú ti ń fi àìdùnnú wọn hàn lórí ọ̀rọ̀ náà. Wọ́n lé ohun tí yóò tún mú ọ̀wọ́n gógó ọjà àti ìnira tuntun wáyé lélẹ́yìí. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ elépo lábẹ́lé ní Nàìjíríà wọ́n mọ̀ faramọ́ ìgbésẹ̀ ààrẹ yìí. Wọ́n ní yóò jẹ́ ọ̀nà kan láti gbógun ti kíkó epo bẹntiróòlù olówó pọ́ọ́kú wọlé. Wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé yóò máa ran fífọ epo nílẹ̀ wa, yóò ràn lọ́wọ́ o, yóò sì tún dáàbò bo ẹ̀ka ìpèsè agbára. Ṣùgbọ́n kí ni àlàyé àjọ Federal Inland Revenue Service FIRS tó ń pawó wọlé ní abẹ́nú? Sarch Adédèjì, alága àjọ náà, ó máa ṣàlàyé ohun tó rọ̀ mọ́ nígbà tó ń ṣàlàyé àfikún owó orí epo yìí nínú àtẹ̀jáde kan. Alága FIRS Sarch Adédèjì ó mà sọ wípé kí gbogbo ẹ lè wà ní ìbámu pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Alága àjọ tó ń pawó wọlé ní abẹ́nú náà ó wá sọ wípé àfikún yìí kì í ṣe láti fi kún owó tíjọba ń pa wọlé o, ṣùgbọ́n láti jẹ́ kí owó ilẹ̀ òkèrè kó ṣe rẹ́gí pẹ̀lú ohun tó wà nílẹ̀ ní Nàìjíríà ni. Bákan náà ó mà ló mà ní ó tún wà fún láti ró ẹ̀ka ìfọpo Nàìjíríà lágbára kó sì ṣẹ́gun àìgbọ́ra ẹni yé tó máa ń wáyé láàrin àwọn tó ń fọ epo lábẹ́lé àti àwọn alágbàtà epo. Bí fífọ epo lábẹ́lé bó ṣe ti ń gòkè sí tí dísù náà tó sì ti ń pọ̀ dáadáa, owó tí à ń tà wọ́n kò mọ̀ dúró lójú kan o. Lára ohun tó sì ń fà á ó ní àìgbọ́ra ẹni yé láàrin àwọn tó ń fọ epo ilẹ̀ wa àti àwọn alágbàtà. Alága ìgbìmọ̀ tó ń rí sí àtúnṣe owó orí Táíwò Oyèdélé ó ṣàlàyé pé àfikún yìí kì í máa ṣe ohun tí yóò máa bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ló dìgbà tí ìdàgbàsókè tó fojú hàn tó bá bá àwọn ẹ̀ka ọrọ̀ ajé tí owó náírà sì gbéra sókè sí. Oyèdélé fi kọ́rọ̀ rẹ̀ pé ó sì lè jẹ́ nígbà tí owó epo rọ̀bì tó bá já wálẹ̀ lọ́jà àgbáyé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ náà ó wà fún láti fi owó tó bá yọ níbẹ̀ tún ọ̀nà ṣe, yóò mú ìnira bá aráàlú bí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ lásìkò yìí. Gẹ́gẹ́ bí alága àtúnṣe owó orí náà bó ṣe tẹ̀síwájú, ó ní ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tiẹ̀ ó ṣètò pé wọn yóò máa fi owó tó bá ń wọlé láti ara epo wọn ó máa fi tún ọ̀nà ṣe. Ìdá 40% fún àtúnṣe ọ̀nà ìjọba àpapọ̀ àti ìdá 60% fún ọ̀nà ìpínlẹ̀. Àbá náà ó mà mú ọgbọ́n wá púpọ̀, wọ́n sì ti ń lò ó ní àwọn orílẹ̀-èdè bíi 50. Oyèdélé òun ló sọ bẹ́ẹ̀. Kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè kó má fi ara ní èmi àti yín lórílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé o.